abiamaye ẹjá tẹ̀wá àdúrà o káyé má fọmọ wa ṣe pàṣọ́nà náà ni ayé yìí ó máa le gan abiamaye o abiamaye o mo fẹ́ ká ẹ gbọ́ o àdúrà la máa ń ṣe lójoojúmọ́ àkẹ́sí òbí dá lára ọmọ káyé má fọmọ mi ṣọ̀tá mi ọmọ wẹ́wẹ́ nílé aládì bá bí tán nǹkan lọ́nà ẹ̀kan ṣe tiwa. Abiamaye yìí o ẹ gbọ́rọ̀ mi òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kú ń ṣe òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kú ń ṣe ojú inú o ayé gidi fọ́ títa náà ẹ mọ bímọ dáadáa ayé ti kẹsẹ̀ kan rọ̀. ẹ lè jọ máa lò ó kò sí tó fi ń ṣe èèyàn àtọkọ àti ìyàwó kò sí tó fi ń ṣe èèyàn ẹ kàn máa lọ bẹ́ẹ̀ ni mú sọ́ọ̀tì lọ́pọ̀ mọ́ ikọ̀ ẹ kì í ṣe èèyàn. reason yẹn táwọn èèyàn ṣe máa ń sọ pé alágọ̀ wo Bádéjọ sọ fún mi ṣé ọmọ tí ò tí ì wọlé dípò pé ó máa bímọ ṣé yẹn ló ń sọ fún mi pé èèyàn kan pa. ó lè ṣẹlẹ̀ Ṣọlá ó possible ó lè ṣẹlẹ̀ dáadáa àmọ́jẹ máa wò bẹ́ẹ̀ ara ó lè ṣẹlẹ̀. ṣó fẹ́ gbọ́ tuntun ọmọ tí wọ́n sọ yìí ó ti lóyún fèmí síta mi mọ àgbékalẹ̀ bí mo ṣe máa gbékalẹ̀ fún mọ́mísí ṣó mọ̀ pé ọmọ yẹn àti mọ́mísí ò rẹ́. ọmọ ẹ ti lóyún. ó simple Ṣọlá ó simple kó tá máa ṣe wò dẹ̀ sọ fún ẹ wà lórí olórí ẹbí wà á dẹ̀ explain gbogbo nǹkan tó ṣẹlẹ̀ wà á explain fún wọn àwọn abá mọ́mísí sọ̀rọ̀ mọ́mísí á dẹ̀ gbọ́ sí wọn lẹ́nu ló bá tán. Really òótọ́ ló sọ but
ọ̀nà àti ṣe àárín yẹn gangan ni problems. Má yẹ kó jẹ́ problem ẹ̀ má tiẹ̀ bọ́dà rẹ̀ rárá àti rárá fọkàn rẹ̀ balẹ̀ o mọ̀ ṣáà kọ́kọ́ lọ rí olórí ẹbí náà first thing nìyẹn bá olórí ẹbí sọ̀rọ̀ bàbá o nǹkan báyìí ló ṣẹlẹ̀ o ìgbésẹ̀ báyìí ni mo gbé o jẹ́ kí wọ́n mọ̀ tó lórí ẹbí bá ti mọ̀ tó bá mọ̀ sí sọ̀rọ̀ jẹ́ kí mi gbọ́ nǹkan tí mo sì bá sọ ó yẹ à lè mọ next step tàbí. ọmọ wa bọ́dà rẹ̀ kò ní jẹ́. Ṣọlá mo mọ̀ rí ọ toró tọ́jọ́ mẹ́ta tí mo ti rí ọmọ bí sí ò sí ò. ọ̀rọ̀ kan ni mo fẹ́ fi tó yín létí sá. sáwo. ṣẹ́rí ẹ̀yin àgbà náà lẹ pòwe lẹ sọ pé kí sòbíà tó dégbò olúgànbẹ là á ké sí. ṣẹ́rí ọ̀rọ̀ mọ́mì ti ń sú mi ọ̀nkú èmi àti wọn ń fa ọ̀rọ̀ kan mọ́ra wa lọ́wọ́. kí wàá ní ìwà àtìyá rẹ jọ ń fà mọ́ra lọ́yún lọ́wọ́ tó tóun. ẹ ṣe sá ṣẹ́rí at this age mọ́mì ṣe ń rò pé àwọn lè fẹ́ yàwó fún mi ṣé wàá rí lẹ́nu Monday ṣe ń bá mi fà yẹn èmi rí ọmọbìnrin tó wù mí ọmọbìnrin tí mo dẹ̀ rí yẹn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ oyún wà lára rẹ̀. ọmọ táwọn wá fẹ́ kí n fẹ́ yẹn torí pẹ́pẹ́sẹ́ ká lè bí ọmọ sí lóyìnbó kọ́mọ wá lè bí citizen understand. ọmọ pàwọ́ táwọn dẹ̀ fẹ́ kí n fẹ́ kò sí nǹkan tọ́mọ yẹn ò lè mu ìtọ̀ nìkan ní mi tí kà mọ́ lẹ́nu ó mutí ó mu sìgá ó wá bàjẹ́ débi wípé kò tí ì kúnlẹ̀ kí mọ́mì rí lẹ́yìn pé kò kúnlẹ̀ kí wọ́n rí yẹn tó bá tó wá dé á tún ní káàbúrò mi lọ ṣoúnjẹ fún òun á máa bọ́ nú yàrá ṣẹ́rí èyí tó wá dùn mí jù nínú gbogbo ọ̀rọ̀ yìí ọmọ tí mo ní mo nífẹ̀ẹ́ yẹn tí mo lóyún wà lára yẹn mọ́mì ò kàn tiẹ̀ gba tiẹ̀ rárá. kí ló wá dé tí ìyá rẹ ò fẹ́ rí tí ò sì gba tiẹ̀ ṣé wàá rí bó ti ṣe wá ṣàlàyé fún mi dáadáa mi tó bá máa tó wò yí ọ̀la sọ́túnla ń dọ́dọ̀ ìyá rẹ̀. ok sir. sọ wá ọmọ tó lólóyún fún ọ á sọ láyọ̀ á gbó ìyá á gbó ọmọ kò ní sí wàhálà kò ní sí ọ̀nà lágbára Ọlọ́run so ti gbọ́ báwọn. ọkọ ẹ wo tètè yá wá ni torí ẹ̀yin nìkan lọ́rọ̀ wọn ẹ̀dẹ̀ mọ̀ pé tí mọ́mí bá ti fẹjú mọ́ nǹkan báyìí báwọn bá di ìgbà wọn wà ní kúrò. dáadáa mi kò sí ọ̀nà. ẹ ṣe sá ọmọ tí ẹ ní ìlú dá sí i. níwọ̀n ìgbà tí Ṣọlá sọ pé nǹkan tó ń fẹ́ nìyẹn mo ti fọwọ́ sí mo fẹsẹ̀ sí kódà gbogbo ara mi pátápátá mo ti fi sí kó máa béèrè àníyàn lọ kò sí wàhálà mọ́. ó ṣe ìyá Ṣọlá Ọlọ́run ó dà ọ́ lágbà sọ̀rọ̀ àwọn ọmọ sí àyè ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ torí nǹkan tán bá ti fẹ́ ṣe àfi tán bá ṣe ó sì dàgbà ó jẹ ọmọ wọn pẹ́ kò ní yájú pa ọ́ báyìí. Ṣọlá báwo ni. pẹ̀lẹ́ ṣe dáadáa ni. ẹ jẹ́ kí mi lọ drop yín sá. ó dà ẹ ṣé o ẹ bá mi ká ọmọ mi ẹ ṣeun sá. pẹ̀lẹ́ ìyàwó mi. òbí ń jìyà lóbi ọmọ bàbá forí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mọ̀ kú ń ṣe. òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mọ̀ kú ń ṣe. ìwà rédèrèdè òṣìwò lẹ́wù yẹn náà mà. ẹ̀yin wá la ojú yín lẹ̀ ẹ jẹ́ kí tàlùbọ́ kó sí kí Ṣọlá lòun fẹ́ ìyàwó wọnúlé ìsìn ni mo ṣe mọ̀ pé ìyá òṣì ìyá játijàti ìyá àjàrà bùkà téèyàn gbọ́dọ̀ fi tọrọ òun ni. ṣé lè burú yìí mọ́mísí mi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó fẹ́ sọ mọ́mísí mi di igbá ìṣanwó. wọ́n gbogbo ẹni ẹ̀sán òun ṣàkí ń ṣe bí ọ̀rọ̀ egungun náà ń ṣe bí ẹran olùjàmọ̀ ẹ̀ tẹ́tẹ̀tẹ̀ o fẹ́ náà mi fún wọn àbí kọ́ ní kí lóde kọ́ nítorí pò ń gbèjà ìyá ẹ̀ mi ò rò pé wà ókè kò dẹ̀ kí ń ṣe ẹbí yín àtiwọ́ àti ìyá ẹ̀ kò kí ń ṣe ẹbí yín o ẹbí mọ́mísí mi ni tọ́ni kí n máa bọ̀ all the way láti wá fẹ́ ọmọ yín ìwọ náà máa pẹrẹ lọ́kùnrin ojókòó wọn náà ṣe bí Mr. Somebody èèyàn játijàti èèyàn rédèrèdè òṣìyẹ́ wo ó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín ni ká ní pé bí mo ṣe wọnú ilé mo bá wèrè lórí burúkú tó lóun fẹ́ sínú ilé yẹn ni bàdí sáà tí máa kọ́ fi ìgò tí máa fi dá gbogbo ihò ara rẹ̀ tí mo dá ihò sí lára lóríṣiríṣi kí ni gbẹ̀gbọ́ kí ni ìwọ rí ìwọ gan ni máa ti bẹ̀rẹ̀ ibi iṣẹ́ òun ni máa ti mú fún ẹ ẹ̀yin èèyàn játijàti èèyàn rédèrèdè yóò ṣì tó bímọ ọ̀ràn. ẹbí kọ́
ẹ jẹ́ gbẹ́sẹ̀ má tẹ̀ yín parí ìkànnà ẹsẹ̀ ni. ṣé ti rí báyìí ṣé irú ìyàwó tẹ́lẹ̀ kémi lọ fẹ́ rè àti ìgbé wọlé nìyẹn o. so tí n bá ti wá fẹ́ wọlé sìn àwọn àdọ̀kọ̀lé wa lórí àbí inú máa ń bí mi but mo calm down fún ni tí ò bá ṣe ti yín tí mo ti jù máa lù ú then ó ti wá sọ̀rọ̀ ìgò you see ṣé ẹ lajú wo kó gún mi lọ́rùn. gbádùn àṣìṣàrùn olófo onírànú máa gbọ́ bó ṣe ń nẹ́yìn gàgàgàgàgàgà máa gbó bí ajá ọ̀dẹ̀ burúkú orí ọmọ pọ̀ bí ọ̀sán tó ń kó pọ́npọ́ báyẹ̀ tí ìbá ṣèwọ ìwọ ló fà á ìwọ ló jẹ́ kí ọ̀pọ̀lọ́ tí ò lẹ́yìn nínú kọ́ máa wá sẹ́gìrì sí mi lára. lánàá mo ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó ṣe ṣọ́mọ yẹn lẹ́bi ẹjọ́ ò ní ṣẹ́jú èèyàn kéèyàn má mọ̀ dáná ọ̀rọ̀ tá a sọ pé yẹ́ ètò àti ṣe tẹ́lẹ̀ tó kọ̀ déédé já gbàgà tó lóò ṣe mọ́ ọ̀dọ̀dà tí òfin yín yarí nonsense. lẹ́yìn ikú èdè mọ́ mi ṣé ẹ tún support ẹ nìyẹn ṣó jẹ́ ká máa support eléyìí. ó jẹ́ máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ tó jẹ́ pé ẹni tó mu sìgá ni ó mọ̀ pé ẹni tó bá ti mu sìgá tó bá ń bínú tó bá ti fi lè fi sìgá yẹn sẹ́nu báyìí tí mẹ́ńtọ̀ yẹn ta sọ sínú wọn báyìí gbogbo ìbínú wọn máa lọ lẹ́yìn. á ti kú wọn ṣàkàṣàkà bó ṣe wí ni. òótọ́ ló gbọ́ yẹn kálẹ̀mí ló ṣerú ẹ̀ sí ni àtìyá o àtọkọ yẹn máa gún wọn máa yá wọn dànù ní pẹ́rẹpẹ́rẹ òṣì ọ̀dà amúnigbọ́rọ̀ ọmọ ọ̀jà. ẹ wá lajúlẹ̀ kéèyàn gún ọmọ tí torí ẹ fẹ́ bí citizen. ọwí tó lọ gbọ́ ọmọ òfò ọmọ inú gọ́tà ọmọ rádaràdà ọmọ rédèrèdè téèyàn ò lè fọwọ́ júwe ọ̀nà inú ilé wọn tó àti ẹ̀mọ́ tó ti wá inú ilé gọ́tà àdínkùkọ ọmọ ilé èèyàn pé yọkọ̀ tẹ̀ máa bí àkọ́bí ọmọ báyìí grandson granddaughter wọ́n lọ bí sí Amẹ́ríkà kó jẹ́ citizen idiot. ìsú nǹkan tó ń ṣe yín nìyẹn nǹkan tó ń ṣe yín nìyẹn àbí. kọ́ọ̀ṣì lára ló máa pọ́n lórúkọ wáyé ẹ wá fẹ́. ẹ gbà mí nínú kí ni gbogbo ilé ìbáyìí. ẹ gbà mí ṣe rí nǹkan báyìí nǹkan tí mò ń sọ̀rọ̀ ẹ̀yin gbogbo olórí burúkú ọmọ tọmọ mi mú wálé bóun fẹ́ fi ṣe ìyàwó ẹ gbogbo ṣe da gbogbo inú ilé rú ara nǹkan tí mò ń sọ lélẹ́yìí o ṣé ìlú ọ̀rí báyìí kí lè expect nígbà tó jẹ́ pé inú ilé wọn gan inú gọ́tà náà gbé rádaràda níbi tó ti wá máa rí kí lè wá ṣe ìpọ́n máa túnú ilé tó dá ṣe. ọ̀dà adùn orí ẹ̀ burú ni ọkọ̀ máa kà mí lóhùn bọ́ sí ní báyìí sórí tó lórí burúkú ni wọ̀nyí má kiri pa kó o ti dé sọ́tò olóṣì bá fi nǹkan kúnlẹ̀ fún ìwé rẹ̀. wọ́n ń bínú irú olórí burúkú ọmọ wo ni wọ́n fẹ́ yànnà àwọn ìyá náà jẹ́ ẹ wo ló fẹ́ fi wàhálà pa tó ní káyé wọ́n bàjẹ́ níbi tó wà kọ́ máa ní ìsinmi rárá wọ́n ní tí wọ́n bá ń pe adùn má dáhùn náà o tó bá ń pe òróró ìbànújẹ́ orí burúkú lórí nọ́mbà 1 gbogbo ní ilé bó ṣe dàrú ìyá náà jẹ́ ìwọ̀n lórí kó wá tọ́jú ẹ̀ báwo ni fi wàhálà pa ni o ilé ìwọ̀n lórí tẹ́lẹ̀ kò ní rí. wọ́n lè lọ pàwọn ìyá náà jẹ́ nínú ilé owó gbogbo nínú ọgbẹ́ ọgbẹ́ ẹ̀rú ṣé èmi ni kí wọ́n tọ́jú ilé fún ẹ. bẹ́ẹ̀ náà wo ìyá ẹ̀ ló máa fi wàhálà pa tó wọ́n lòún sọ́wọ́ ọ̀rẹ́ lòún sẹ́sẹ̀ tó fi lè tọ́jú ilé. gbogbo nǹkan tẹ́ ń sọ látàrí ni mo gbọ́nu lé ọ̀rọ̀ tẹ́ ń sọ sáǹtì ti pọ̀ jù náà after all ṣáà mọ condition tán wà. ẹ ló sọ̀rọ̀ gbẹ̀yìn nínú yín náà orí ẹ̀ ti burú bó ṣe ń sọ̀rọ̀ yìí nínú condition olórí burúkú wo dábì náà torí tó o bá tún sọ̀rọ̀ níbi tó wà yẹn máa gbá ojú ẹ̀ á pò lọ́dà bí gbàgbé mọ́tò fámáìlì ni wọ́n rádaràda ní ọkọ̀ tó pọ̀ ẹ̀mẹ́ wọ́n tí bá wọlé lọ kí n tó jáde padà tó o bá gbọ́dọ̀ ṣe máa clean up ibi báyìí ní tí bá ṣe fún ẹ ara ẹ máa kọ́ ìwọ lórí burúkú ọmọ rádaràda yìí mímọ condition òfò tó wà olóyún sọ̀wọ́ ni wọ́n má wà púpọ̀ jù nínú lẹ́yìn o máa fara ní ẹ̀mọ́ kìlọ̀ fún ẹ ṣó ti yẹ pé kí ló ń yíyà fún mi báyìí kò ní rí olóṣù olómi ẹ̀jẹ̀. ẹ má worry púpọ̀ the baby will be okay and the mother will be okay
so kò sí nǹkan kan tó ṣe ó shock nìkan ni wọ́n ní tẹ́ bá ti ṣetán kẹ́ wá rí mi ní ọ́fíìsì. ẹ ṣe mà Adùn mo fi Ọlọ́run ọba bẹ̀ mi ì fẹ́ kóró nǹkan kan ṣórí gbogbo nǹkan tí mọ́mísí mi bá ṣe fún mi mo fẹ́ kó tán nínú ẹ̀ pátápátá jọ nítorí Ọlọ́run. gbọ́n nǹkan tí bọ́dà sọ yà kí mo fẹ́ ṣe ó jẹ́ ìyá mi náà ló ṣe bẹ́ẹ̀ fún mi tí ó pa àwọn yẹn àmọ́ ìyá mi ò lè ṣe bẹ́ẹ̀ ni kí tí ń ṣe kí mo fẹ́ bínú fún ṣé inú tí ń fi bímọ ní ṣé inú tí ń fi bímọ ní ìtura ọmọ fi bímọ inú ti lọ o inú ti gógó. ọjọ́ pé àwọn ọmọbìnrin kan ṣe pa wọ́n èmi ò bímọ inú tèmi ò fi bímọ ní fi bímọ àmọ́ kọ́ sàmọ́ jíjẹ àti mímu ńkọ́. tí ẹ kúkú wọn bẹ́ẹ̀ ẹ bá wọn kà mọ́ mi fọ́ká dúdú ẹ bá ń wálá fún ẹ̀kọ́ra mẹ́rin kí ẹ sì bá ń rẹ ẹja méjì. ṣé nǹkan tó fẹ́ náà nìyẹn. ẹja kóté ni o mo kí n jókòó èmi náà mọ̀ pé kí n jókòó fè. ẹ bá wọn ìran màálù. ẹ̀gbọ́n nǹkan tí mò ń try láti sọ ṣé ó wà òkè bẹ́yìn. tóyìn mi ìfẹ́ kẹ́ mọ́ rìn kẹ́ mọ́ padà ẹ bá wọ́ ẹ̀kọ́ àtọ̀lẹ̀. ok àti ẹ̀kọ́ àti mọ́ínmọ́ín ó dáa ṣé kí n bẹ́ẹ̀ fàkàrà náà sí. mi ìfẹ́ yẹn kan bá wá kókì ọ̀rọ̀ bọ̀. méjì. ok mo dé tán. ẹni tí tó bá fẹ́ máa ṣe kí wọ́n ṣàwọn lálàáfíà kọ́mọ náà dé wà lálàáfíà púpọ̀ ọ̀rẹ́ ẹ̀dẹ̀. ó tún máa rẹ̀ ẹ̀kọ́ náà. pẹ̀lẹ́ ẹ̀kọ́. àkàrà náà. tí mo máa lọ tó ń sin tí wọ́n máa misbehave. Sísá mi yẹ kẹ́ trust mi. Kò ní kí n sọ fún ẹni. Ẹ ṣáà máa gbọ́ gbogbo nǹkan tẹ́lẹ̀ máa bá mi rà bọ̀. Báwo ni ọ̀rẹ́? Ẹ lọ́rẹ̀ẹ́, ṣé o wà pa? Alpha kí ló ń ṣẹlẹ̀? Mo ti ń lọ nìyẹn o. O ti fẹ́ dé airport. Mo ṣàṣọ fún ẹ pé mo máa náà mo ṣàlàyé fún ẹ pé mo ń padà sí Amẹ́ríkà. Tí mo ní pé tí gbogbo wa bá ṣe tán ká wá sí ẹ̀dẹ́ airport. Gbogbo wàhálà ìgbésí àwọn pípò yìí ó ti owó kọjá tèmi. I need to come back. Ọlọ́run á sọ ẹ láyọ̀. Ọ̀rẹ́, jọ̀ọ́ má gbàgbé àdéhùn wa o. Má worry, má sí dáhùn máa pè é náà. Nọ́mbà tí mo lò náà ni mo máa lò, mi ò change ẹ̀. Then àwọn aṣọ tí mo bẹ̀rẹ̀ order online yẹn. Tí má ti ríyàn tó ń bọ̀ máa fi ránṣẹ́. Ọ̀rẹ́ mi kí ló ń ṣe rẹ̀? Kí ló wà ń point? Ọ̀rẹ́. Ṣé òye pé kẹ́lí òun bá sọ̀rọ̀ ni? Òun kúkú ni. Olóhùn ti fẹ́ dé airport. Ìkẹ́ yìí máa fọ́ ni o. Ẹni tá a ṣì ní pé ká múra ká lọ bá ń lé kalẹ̀ sí dé airport. Ó ti sáré fóònù yẹn. Ó ga o. Ó fòòfò tí ẹ̀ kan mi. Ṣé ó ṣàbẹ̀rẹ̀ lọ́wọ́ pé ṣé kò gbàgbé àdéhùn wàṣà? Ó gbàgbé tì. Ó bẹ tàkùtì kọ́tà lọ ṣe mọ́ gbà yẹn. Ẹ jẹ́ ká lọ one point. Ìwọ ò tí sọ size bàtà fún mi o. Sista mi, ẹ ṣáà yẹra stickers fún mi represent. Ìyẹn ni mo fẹ́ gbé sórí mi. Okay, 43 ni mà. Ami, n ti miss yín already. Sista, ẹ wo, ẹ wọ́n ọ̀nà ọmọ yín. Pẹ̀lú àwọn boys tó ń tẹ̀lé káàkiri street ẹ̀ tí n bá gba máa dí pẹ̀lú anybody nínú wọn ni ọ̀rẹ́ ọkọ ẹ nìyí o ọkọ ẹ nìyí ń sìn tó kó jẹ́ kó rí ẹ pé tó bá ti lè fún mi complain wàhálà yìí. Darling, ṣé ti ṣe tán? Ṣe tán. Ọ̀rẹ́, how are you? Ó yẹ ẹja lọ kí n gbá yín. Ṣé ẹja wà lójú ọ̀rọ̀? Ìbò ó yẹ kí a lè.
mo fẹ́ gbé ọmọ yín lọ drop ẹ̀ sí ilé ìwé ni. ọmọ àwọn wo. ọmọ yín ọ̀rẹ́. ó jẹ̀bi ọ̀rẹ́ kọ́ gift ni gbọ́ná mọ́tò ta ló rò pé fẹ́ lọ fi drop ọmọ. nígbà tí bọ̀dá Ṣọlá ń lọ bí iṣẹ́ láàárọ̀ yìí torí wọ́n ní àwọn ní mítìnì kan táwọn fẹ́ ṣe ní aago 7 wọ́n máa ní tọ́mọ bá ti tán tó bá fẹ́ lọ léèwé pé kí n gbé ọkọ̀ yìí kí n lọ fi drop rẹ̀ sí. òrìlé ayé ẹ̀ báyìí gbọ́ná bóyá lo gbọ́ rí nù tán ṣé orí mọ́tò eléyìí èmi tèmi ní nǹkan mi ni ìgbà tí bàbá tó bí ẹni tó lóun fẹ́ tó wà láyé kò ní gá kò ní go iṣẹ́ ọwọ́ tèmi ni mo fi ra mọ́tò yìí tí mo dẹ̀ fi kọ́lé tí mo fi ṣe gbogbo ohun tí mo ṣe nítorí náà sọ fún ọkọ ẹ kó múra síṣẹ́ kó lè ra mọ́tò fún ẹ torí náà nǹkan bá mú kọ́kọ́rọ́ ọwọ́ ẹ bọ́ sí títì kẹ lọ mọ́kadà ojú bá dẹ̀ ń tì ẹ́ tó rò pé o ti débi tó dáa ẹ lọ mú tẹ́gì bá mú kọ́kọ́rọ́ mọ́tò mi. bọ́ọ̀ lè bọ́ọ̀ fẹ́ fún un. Grandma leave my mom. Kò ní ragbá fún ọ tán grandma rẹ ọjọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyá tó bí ọ kó fi yàrá ìyá rẹ hàn ẹ́ níbi títí ń ta ẹ̀pà lẹ́gbẹ̀ẹ́ títí èmi ṣé ìyá rẹ àbí bàbá ńlá ẹ olóṣù oníranù ẹ̀yin náà mọ̀ ti dèèyàn nù alákọ̀rí gbogbo ẹ má bọ́ ta kẹ wọ́n kàdà níbi tó lápẹ̀rẹ̀ kẹ lọ gùn. ẹ wá bí gbàgbé kó ṣì dànù. nígbà tí mo fẹ́ lọ gbé ọmọ lọ léèwé ṣe nìyá wa gba kọ́kọ́rọ́ lọ́wọ́ mi kò sí ọ̀rọ̀ tí wọ́n sọ tán sí mi ẹ bá rí bọ́n ṣe fi orí ọmọ bọ́n ṣe forí ọmọ gbá tó bẹ̀rẹ̀ sí pé fọmọ pé mo làwọn ti di ẹ kò sí bá ti fẹ́ gbọ́mọ lọ sí ilé ìwé wọn ní àlọ́gọ̀ ọ̀kadà mo ti ní pé ẹ̀yin gan ẹ lè gbà kí n gbọ́mọ yín sórí ọ̀kadà ẹ wo ó ti sú èmi ò wá láìpọ̀. mo sọ̀rọ̀ burúkú tán sọ̀tàn bí ẹ kọ́tù ẹ̀ tí mo sọ̀rọ̀ ọ̀rọ̀ bá nǹkan mo sọ lójú ọmọdé. mo ti gbọ́ o mo ti gbọ́ àgbọ́ o. mo ti gbọ́ o. Abiamaye ẹjẹ́ àtẹ̀wá àdúrà o káyé má fọmọ wa ṣe pàṣọ́nà náà ni ayé yìí ó máa le gan Abiamaye o Abiamaye o mo fẹ́ kẹ́ ẹ gbọ́ o. Ṣọlá. 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 Má sọ fún mi pé ìwọ ló máa dúró ọtí tó wà níbí o. Ṣọlá. Lẹ́gbàá méjì ìwọ nìkan. Ó jẹ́ pé agídí ló máa fi mú ẹyọ kan tán. Agídí tá a máa mú ẹ pẹ́. Kí ló dé? What's going on? Ṣọlá, talk to me. Bá mi sọ̀rọ̀. Kí ni nǹkan tó ṣe é gangan tí ò ṣe nìkan rí? Bá mi sọ̀rọ̀. Kí ló ṣe é? Bàdéjọ. Yeah? Iṣu inú ẹ̀ kù. Àmúmọ́ra náà máa ń pè. Of course mo mọ̀. Mo mọ̀ pa àmúmọ́ra ni. But ṣorí nǹkan tó ṣe ni kò ṣe mú mọ́ra mọ́. Yes. What? Ṣọlá, you see, kò sí nǹkan tó bá ń bọ̀ lókè tílẹ̀ tí ó gbà. So má jẹ́ kó sú ẹ. Má rí mi bí ọ̀rẹ́ ẹ. Rí mi bí ọmọ ìyá. You have to see me as your brother, your blood brother. Ṣó ti gbọ́? So bá mi sọ̀rọ̀. Anything tó bá ń ṣe, explain fún mi. Ó yẹ jẹ́ kí n mọ̀, please. Mo gbọ́. Bàdéjọ. Yeah. Bàdéjọ. Yeah. Bàdéjọ. Now talk to me. Mo gbọ́. Ìbúlọ̀ dà.
fẹ́ lọ hí sá. Jẹ́ kí n kọ́kọ́ tọ̀ tí n bá tọ̀ máa padà wá sọ fún ẹ nǹkan tí mo ṣe. Ok. Èmi náà bá kó sí wàhálà. Tó bá ti ṣe ẹ tán kó wá sọ odò kan tó ṣẹlẹ̀ fún mi kọ́sí mi ò mọ ìlú ló ṣe fẹ́ mọ tí parẹ́ tó fẹ́ ṣe rẹ̀ léṣe. Báwo méjì Ṣọlá ẹni bá gidi ló máa fi mọ ilé ìgbà. Abiyamọ ayé o abiyamọ ayé o mo fẹ́ ká ẹ gbọ́ o àdúrà la máa ń ṣe lójoojúmọ́ àkẹ́sí òbí dá lára ọmọ káyé má fọmọ mi ṣọ̀tá mi. Abiyamọ ayé yìí o ẹ gbọ́rọ̀ mi. Hello? Yeah? Of course, èmi náà ni. Níbo? Accident! Ó dà pé ẹ̀mọ̀ kan tẹ́ sọ. Ẹni tó lọ tọ́ ń sìn. Ṣọlá tó lọ tọ́ ó l'accident. Ibo lẹ́wà. Ibo. Ṣọlá. Bíbí tẹ fẹ́ bá mi dé náà ni. Bíi ti báwo? Dókítà ti sọ fún mi, wọ́n ní wọ́n máa gé ẹsẹ̀ mi méjèèjì. Ọlọ́run ò ní jẹ́ lágbára Ọlọ́run. Mo rò mo bára mi ò lè sùn. Mami, ṣẹ́yìn tí ẹ̀yẹ lẹ́ni tó ń pè mí. Báwo ló ṣe ń ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ sí mi? Èdè àgọ̀ ló lò fún mi yẹn. Ọlọ́run gbọ́ mọ̀ pé ìyá gidi rẹ̀ mọ̀ ló ṣe fi ẹ́ fún mi. Ó tún fún mi lábúrò ẹ̀ náà. Ó ṣe máa rémi ò ń ṣe ìyá gidi. Mo dẹ̀ sọ fún ẹ pé kò yé ronú mọ́. Ibi tó yẹ kó ronú sí gangan ò ronú síbẹ̀. Bóyá ló mọ̀ ìpé téèyàn bá lọ mọ́mọ nílé olóṣì. Bọ́ bá ṣe ń dẹ́sẹ̀ wọnú ilé ọlọ́lá báyìí. Ṣé náà máa lu ẹsẹ̀ wọn burúkú tó ṣe wọ́rọ́kọ bí igi ìyà nínú náà yẹn. Náà máa fi rú gbogbo inú ilé. Wọ́n ṣẹ̀ṣẹ̀ tó ṣòṣò bíi ti toothpick àwọn olóṣì ẹlẹ́sẹ̀ yájọ́ tó ti wọnú ilé ni wàhálà ti dé sínú ilé. Mo ń kìlọ̀ ò ní gbọ́ ni. Màámi. Ta ló sọ̀rọ̀ ńbẹ̀ yẹn? Àbọ̀jẹ́ fẹ́ bàjẹ́ ni, àbọ̀fẹ́ torí burúkú ni. Wèrè burúkú. Ọkọ mi tó. Àló ti tó wò lágbára Ọlọ́run. Ẹsẹ̀ ló bá ti rí kúrò nínú hospital. Lágbára Ọlọ́run ò ní gé ẹsẹ̀. Ọkọ mi sọ yẹn fún wa ká lè tètè múra láti ra àwọn oògùn tó jẹ ní. Ṣùgbọ́n lágbára Ọlọ́run. Ẹsẹ̀ níbi ìlú. Ọ̀ ń pariwo. Ariwo ẹ pọ̀ o. Ọlọ́run yọ kápẹ́ ní kò ṣe pé ọ̀gá ẹnìkan ló wà nílé ni kó jẹ́ pé ìyá ọ̀gá wà nílé ni ọba ti rí ìyá burúkú tó jẹ láàárọ̀ ẹ̀ ọkùnrin mọ̀ fi ṣe máa sán ọ nídìí. ọ̀gá ní pè mí ẹ̀ ló olúwa mi o. Gani. Kí ni wọ́n ṣe mẹ́? Èmi wà lẹ́nu géètì ibi tẹ́ fi mí sí ni mo dibẹ̀ mú ṣe. Jọ sáré yọjú sí mi yàrá mi. Kí wá yọjú sí mi lókè. Ọ̀dà mo dé tọ́ olúwa mi o.
ìgbà tí mo gbọ́ ìpè yín lórí aago mi ló ń jẹ́ kí n sáré yọjú sí àṣé òsì. ṣé kò sẹ́ni kankan lé. kò sẹ́ni kankan ìyá wa ní àwọn fẹ́ sáré dọ́jà báwọn fẹ́ ra nǹkan. ọ̀dà. orí olóògbé rè èmi ni kí n fi ṣe. báwo fi ra kínní. èmi ò mọ nǹkan tẹ́ kọ́ bí. ìwọ ṣáà fi wẹ́ lọ bóyá gbogbo ọ̀dọ̀ àwọn olóògùn àbí nǹkan wọ́n á júwe fún ẹ bá ara wa. nígbà tí tó oògùn ẹ̀dá bẹ́ẹ̀ mo dé tán olúwa mi. àfihàn ayé yìí o ẹ bọ̀rọ̀ mi òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà omi òye akádìbò mi ṣọ̀tá ọláyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tìyẹ mo kù ń ṣe òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tìyẹ mo kù ń ṣe. ó dàbí pé ìgbà tí wọ́n ra nǹkan tí wọ́n fẹ́ rà lẹ́ẹ̀kan ṣé ń jù àìlọ́wọ́ ọ̀dà bọ̀ ní bá tó fẹ́ lọ nìkan ìgbọ̀n ránṣẹ́ tí ọ̀sán gbọ́ òsè òṣèwájà àti lọ́rọ̀ mi jẹ́ òsè olúwa mi ẹ pẹ̀lẹ́ mo lọ mọ bọ̀ òun ọ̀bọ ọmọ jẹ́ o ẹ ò ní. nǹkan kan ló wá yà mí lẹ́nu nígbà tí mo dé ilé ibi tó ti ń ta oògùn wọn ò ta kínní fún mi wọ́n bá ní pé kí n pòókè rajà pé kí wọ́n bá júwèé nìkan fún mi nígbà wọn wà débi tí wọ́n júwèé fún mi wọ́n bá di ìsọ̀ àwọn tí wọ́n máa ń ta àdá tí wọ́n máa ń ta ọkọ́ tí wọ́n ń ta kínní tí wọ́n fi ń oko láwọn àtàwọn wá rò pé èmi lólúwa mi ò fi eléyìí ṣe ṣọ́ọ̀bù oògùn náà ni ó ṣe wá papọ̀ mọ́ bí wọ́n ti ń tọkọ́ àtàdá. kò lè yẹ sórí kínní tó ń wẹ̀ mo fẹ́ fi gbígbẹ́ ni wọ́n dẹ̀ mọ̀ pé àwọn tó lè fúnyàn ní ìtò ṣe gidi ń bẹ̀ ibẹ̀ náà júwe ẹ̀ sí yẹn. àbájọ torí bẹ́ẹ̀ mi tiẹ̀ ṣe kọ́ wo kéwù ó dàbí kíní ògógóró tà mọ́ mu ní ọ̀rẹ́ lọ́dọ̀ yálà jẹ. ìwọ máa lọ tẹ. olúwa mi o ẹ jẹ́ kí n tọkọ àtẹnu sẹ́mi mo di ilé mú o. tí mo bá tún ayé mi wá máa tún yàn irú ìyá yóò yẹ lẹ́ni tó yẹ kó bí mi ìyá yìí ti bà ayé mi jẹ́ ẹ o mo gé lẹ́sẹ̀ mo tún kán lẹ́yìn ẹ ṣáyé òun ti wá di rádaràdà báyìí kò yẹ kí n kúkú gbáyé kí n kúkú máa lọ tábà dán àjọ máa rojọ́. ojú inú o ayé gidi fọ́ títa náà ẹ mọ bímọ dáadáa ayé ti kẹsẹ̀ kan rọ̀ nínú ẹsẹ̀ méjì táyé ní ìkan tó kù ètòkè ẹ máa tó lẹ̀ mọ́ káyé má fọmọ ẹni bá níjà òwe ẹ̀ ayé yẹn jọ́ ànàmọ́nàyẹ òbí ń jìyà lóbi ọmọ. ẹ kúlé. bàbá tó bí igi gbòòdì ó yẹ kó lè fi náà tún níyà omi òwe akíbo mi ṣọ̀tá láyé ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí yẹ kó ṣe. Bọ́lásọ́lá ẹ gbà mí aládùúgbò. Bọ́lásọ́lá ẹ mọ̀ ṣe báyìí fún mi. Bọ́lásọ́lá ẹ dídé ẹ̀mọ́ mi mọ́. Fóònù náà ti mọ́ ṣe náà. Aládùúgbò ẹ gbà mí o. Bọ́lásọ́lá ẹ ṣàánú mi. ẹ̀yin gẹ́gẹ́ bí ìyàwó lògùn kí ni ẹ̀yin rò pé ó jẹ́ the main cause of his death. Cost. I mean kí lè rò kó fa tó jẹ́ òkùnfà ikú wọn. Mi ò mọ̀.
ọ̀gọ́lọ́pọ̀ ẹ̀ tí ẹ̀jọ́ náà bò lẹ́ ti fẹ́ kí n mọ̀ nígbà tí mi kì í ṣe anúrédè olùmọ̀ràn ọkàn ìmọ̀. níjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn gan ṣẹlẹ̀ níbo lẹ́yìn wà. àbọ̀kọ mi ti yàn dá gbà pé mi Ọ̀dàsọ́lá ní ebi ń pa wọn àmọ́ kò sún jẹ́ ní àfẹ́wà bàbá ní ẹ̀fẹ́ ẹlẹ́gùsí ní wà wọ́n jẹun mo ti lọ jà ní mo lọ́lọ́ nǹkan ọbẹ̀ àti gàrí o mo ṣe délé nù délé tí ń délé bàbá ọkọ mi lẹ́lẹ̀ mo sì bá Gamale lẹ́gbẹ̀ẹ́ wọn mi wàá mọ̀ bóyá wọn náà mú fúnra wọn àbíyàn kan ló wá ló fi tipátipá fún wọn mọ́ ọgọlọ Ọ̀dàsọ́lá mọ̀ ti kú mọ̀ nù. ẹ ṣe nígbà tí ẹ wọlé ṣé ẹ rí traces anybody around. Tracy. ṣé ẹ rí ẹnì kankan nínú ilé. kò sí ìyàwó kan nílé àfi bàbá gate mọ́ọ̀nù ẹnu géètì làwọn sì mọ́ wà. pẹ̀lú condition tó wà tó fi kú yẹn ṣé ẹ ṣàkíyèsí pé wọ́n máa ronú tàbí wọ́n bẹ́ẹ̀ nìkan kan jà. ọ̀gọ́lọ́pàá mọ Bọ̀dásọ́lá níwà tútù bíi àdàbà ni Bọ̀dásọ́lá ìbáyọ̀ ọ̀jà bẹ́ẹ̀ bá fomi sí ẹnu Bọ̀dásọ́lá láàárọ̀ bó bá dalẹ́ ẹ̀bùn mi ń bẹ̀ Bọ̀dásọ́lá ń báyọ̀ ọ̀jà sọ́ọ́rí lórí ìkejì bó o lè yín ó ṣe tó bá òun lẹ́ni tó ti rìn tẹ́lẹ̀ tó ń ọkọ̀ tó bá di pé kò lè rìn mọ́ ó máa ń ronú lẹ́ẹ̀kọ̀ọ̀kọ̀ àmọ́ sẹ́ni wọ́n bá ti ronú báyà gẹ́gẹ́ bí ìyàwó wọn bá ní Bọ̀dásọ́lá ẹ̀ mọ́ ronú mọ́ síbẹ̀ ní mi ẹ̀ sì lọ́mọ. Madam ṣé kọ́ńtà tí a sọ fún mi pé wọ́n gbé nǹkan jẹ ni nítorí pé wọ́n ronú. ọ̀gọ́lọ́pàá dé o ẹjọ́ mọ́ ròbù mi o ẹ̀sánú mi mọ́ ròbù mi o èmi ò sọ bẹ́ẹ̀ o èmi ò mọ ohun tó ṣẹlẹ̀ o ohun tójú o tójú Ọlọ́run tó o ẹ ṣàánú mi o. ok wọ́n madam ẹ máa lọ a máa ṣe àwọn investigation wa lọ síwájú ẹni ọba ṣe jẹ́ màá yìnbá ìtì ìgbà pẹ̀lú madam ẹ pẹ̀lẹ́. kí ló kọ́ tẹ̀. Ganiu nàfíù ni. Ganiu kí ni duty ẹ nínú ilé yẹn. yóò dà fún yín gate man ni. gate man alright ebi wà ní charge case yìí n fẹ́ kọ́ explain everything tó ṣẹlẹ̀ nípa case yìí fún mi. yóò dà fún yín ọ̀gá ajé òní kó iná mẹ́jẹ abẹ́ ìgbọ́gà mi ṣe dá wa lójú ó sún mi. shut up ṣé kan tó bèrè lọ́wọ́ ẹ nìyẹn ọ̀tọ̀ nìkan tó ń bèrè lọ́wọ́ ọ̀tọ̀ nìkan tó ń sọ fún mi explain kan tó mọ̀ nípa case yìí. jẹ́jẹ́ ẹ̀mí ẹnu géètì mi mọ́ wa o bí mo ṣe rí aago ọ̀gá mi lórí fóònù mi náà bá ní kí n máa bọ̀ nù yàrá wọn níwájú ilẹ̀ àtọ́lọ́ wọn ò dé nù yàrá wọn ní láyé jọ tí mo ti bá wọn sí géètì o n bá dé nù yàrá jọ náà bá na ìwé pélébé kan sí mi àtòwó náà bá ní kí n lọ sí ìsọ̀ bí tó ti ń to oògùn pé kí n lọ ra tó wà nù ìwà pé ṣùgbọ́n wọn gbọ́dọ̀ sí ìwé ìwé tí wọ́n débẹ̀ mo tún wá wò pé tí n bá sí náà kí n mọ̀ mọ̀tá kọ́ bẹ́ẹ̀ mo sì débẹ̀ jẹ́jẹ́ mo sì ná sí ẹtí tó wọ́n sì fún mi ní oògùn n bá mo débẹ̀ nígbà tí wọ́n gbọ́ àpẹ̀yìndà rẹ̀ àti Gamale ni ọ̀gá mi ní lọ́ra wa bí Gamale ṣe ṣe kú pa ọ̀gá mi nu o ìtí mo mọ̀ ń pa ẹnu o. thank you nǹkan tó ṣẹlẹ̀ ni pé wàá wà ní ọ̀dọ̀ wa pending the time after investigation àwọn máa jókòó máa lọ sí. ọ̀gá ẹ jẹ́ máa lọ ní ṣebí dọ́tà ẹ pé ọ̀gá ìyàwó ọ̀gá mi wá bí ṣebí ẹnì kan máa lọ ẹ má dé mi náà dúró. ọ́físà ṣebí ìyàwó ọ̀gá mi tó wá ní ìṣẹ̀ṣẹ̀ bí wọ́n ti sọ fún dágbé báwọn lọ lé fún mi. all right take this man back to the cell. Mr. Man stand up. kí ni ẹ sọ. dìde kò tẹ̀lé. ẹni sáwọ. stand up. mo sáwọ fún ọ̀gá ẹni sí kìsà. ẹ mú. ẹni sí kìsà ẹjọ́ wọ́n ti lọ́ mú mi lọ. I'm coming. Already àti jẹ́wọ́ báyìí. Mo ń jẹ́ tipẹ́tipẹ́ náà ẹ̀sà mo ń jẹ́. Ó yá ń gbọ́. Ẹ̀sà mi kọ́ mo pa wọ́n. Èmi kọ́. Mr. Man. Kọ́ ló fa problem fún látẹ̀kọ́. Ẹni tí mo lò èmi kọ́ ṣé èmi kọ́ ni mo pa wọ́n. Ẹ wo iwájú Jésù Kristi àtàlẹ́bí àti Ògún. Ọlọ́run rí mi à. Ọlọ́run ní bọ́lẹ̀ kọ́ ara mi lọ́wọ́ ni. Ẹ wo fúnra ara wọn náà gbé nǹkan mú. Ọ́fíìsà ẹ jáde padà síṣẹ́. Mo gbé o. Ó jẹ́wọ́ òun ló lè fi bẹ̀rù. Mo ń jẹ́ Ọlọ́run rí mi níwájú Jésù àti Kristi àti Ọlọ́run àtàlẹ́bí wọn. Mo ń jẹ́. Mo ti jẹ́ ti dáràn. Ẹ pẹ̀lẹ́ màdà. Ẹ rà sàn. Báwo ni
ọkọ mi ni ọkọ léèrè ni. ọkọ yìí. ọkọ mi gbọ́dọ̀. ẹ̀yin kọ́. ẹ ṣé ọ̀gá ọlọ́pàá èmi la ṣojú tí àwọn ẹbí wọn wá Gani hotel ń wí bí ẹ̀gbọ́n ló jẹ́ sí mi gbogbo ìgbà tí wàhálà ìṣẹ̀lẹ̀ kò sí nǹkan tó gbọ́ àgbà tí ìyàwó ẹ̀ ló bú lórí ẹbí ìgbà tí mi gan gbọ́ ẹnu ìyá mi mo rí pé wàhálà ńlá ni ẹ jọ̀ọ́ ọ̀gá ọlọ́pàá ìrànlọ́wọ́ lẹ lè ṣe fún wa ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa kẹ́ bá a tú sílẹ̀ ká máa mú lọ. nǹkan tí màá ní kẹ́ ṣe ni pé bí a kẹ́ lọ rí màmá ọmọ yẹn kẹ́ bá a ní gbólóhùn kẹ́ bá a sọ̀rọ̀ dáadáa nítorí kéèsì tó wà ní Gani gan ni ẹni tó lọ ra nǹkan tí ẹni ẹmu tó ṣe pupa. ẹ̀dẹ́kun ọ̀gá ọlọ́pàá sí èsì pé wọ́n máa rọ́kọ̀ mi lẹ́wọ̀n. ọ̀gá ọlọ́pàá nígbà tó ti wáyé báyìí gẹ́gẹ́ bí ipò yín bí ọ̀gá ọlọ́pàá ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín mo fi Ọlọ́run bá bẹ̀ yín ìrànlọ́wọ́ lè ṣe fún àgọ́. kò sí nǹkan tí mi lè ṣe the best option for now òní pé kẹ́ lọ bá ọmọ ẹ̀ kẹ́ bá sọ̀rọ̀ tí ò bá wá gbà nǹkan tẹ́ tó lè ṣe ni pé bí a kẹ́ lọ wá lọ́ọ̀yà tó dẹ̀ wà very very okay. ṣọ́wọ́ ìtìlẹ̀ tó ọ̀rọ̀ kóòtù. ó lè jù báyẹn lọ nítorí pé ẹ̀sùn apààyàn ni. ẹ̀dùn ẹjọ́ mi wà. ẹ̀dẹ́kun ọ̀gá ọlọ́pàá sí èsì pé wọ́n máa rọ́kọ̀ mi lẹ́wọ̀n. láti gbà tá ti dé láti police station fún kéèsì ẹ̀gbọ́n mi àtìgbà yẹn ni màámi ti lé àǹtí Adùn síta. sórí kò sí wàhálà kò sí yọ̀nù sórí kan tó bá mi sọ ọ̀rọ̀ ìyá rẹ̀ ń ò tiẹ̀ wá yé mi pínpín kò tiẹ̀ yé mi ṣe bá ti parí ọ̀rọ̀ ní police station èmi ló tún wá dé tó tún wá lọ́mọ òun jáde pẹ̀lú ọmọ lọ ọ̀rọ̀ rẹ̀ ò yé mi pínpín ò tó bá dé kọ́ bá ń jíṣẹ́ fún un kọ́ ni mo wá délé pé mo ní ó fojú kàn mí lẹ́ni gangan. dájì láti ìgbà tán ti lé wọn jáde gbogbo gbìyànjú mi àti rí àǹtí Adùn pàbó ló já sí. kò tiẹ̀ sí yọ̀nù mo ní kọ́ọ̀lù rẹ̀ lọ èyí kọ́ọ̀lù rẹ̀ fún ara mi. ẹ ló ìyá Ṣọlá ilé rẹ mo wà o èmi ló dé ṣèbá ti parí ọ̀rọ̀ ọ̀hún ní police station kí ló tún wá dé tó tún wá lọ́mọ òun jáde pẹ̀lú ọmọ lọ sọ̀rọ̀ ló ń sọ òun ṣé orí fífẹ́ wá lo oògùn orí fífọ́ sọ wá rí mo wá ń pa láṣẹ fún ọgbọ́n mi farabalẹ̀ kọ́ gbọ́ mi yóò jẹ́ ìwà ń pa láṣẹ fún ọ sínsìn lémi sọ́la kọ́ ọ̀dọ́mọ̀ ń padà sílé sọ ti gbọ́ báwọn ìwà rẹ̀ mi ni kó o dọ́mọ̀ ń padà sílé mo sọ fún ọ kó o wọ́ ọmọ nǹkan kó o dá padà sílé sọ ń gbọ́ mi báwọn kò sí ṣòro. ó dá dádì ẹ ṣe ń sàn ẹ pẹ́ fún wa. kò sí ìyọnu jàre kẹ́mi. ọmọ ìlàgbàlà Ọlọ́run ló yọ mí o àmọ́ sẹ́rí nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n ti ṣèwádìí wọn dáadáa ni wọ́n ti rí pé èmi àti ìyàwó ọ̀gá mi àmọ́ wà mẹsẹ̀ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pé fúnra rẹ̀ ọ̀gá mi ló fọwọ́ rẹ̀ parẹ́ ntọ́fà tán fi dá wa lẹ̀ wọ́n. ọ̀gá o ká ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because táwọn ọlọ́pàá yẹn tán bá ṣèwádìí wọn kàn rí pé àwọn fi ìdí òtítọ́ múlẹ̀ nǹkan kí la fẹ́ bọ́ lọ́hùn fà ṣé ká dúpẹ́ kò mọ́wọ́ kò mẹsẹ̀ ló kàn máa jìyà. òfin àwọn fàyè gbá wo tẹ̀sán ayéjọ́ làwọn ọlọ́pàá ní wọn ò ní ṣèwádìí wọn dáadáa tí wọ́n fìyà já láìṣẹ̀ ní ìsìn báyìí ọ̀gá ọlọ́pàá tó wà lórí àlééfà kò fàyè gbábákúgbà ó ní bí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ báyìí àfi dandan káwọn ọlọ́pàá ọ̀gán ṣe ìwádìí wọn fínífíní kí wọ́n mọ ìdíjọ́ tó ọ̀rọ̀ tó bá ti ró òótọ́ ojú tó ọ̀rọ̀ wọ́n fi ẹni tí ọmọ wọn tí ọmọ ẹsẹ̀ wọ́n fi lẹ̀ ẹni tó bá sì yẹ kó jìyà yóò lọ jìyà rẹ̀ bó ṣe nínú ọ̀gá ọlọ́pàá tó wà lórí àlééfà ní ti ń ṣiṣẹ́ gidi o. adúpẹ́ fọlọ́ adúpẹ́ rírí ìgbà tó ti wárí báyìí sí ìgbà wọlé máa lọ bẹ̀rẹ̀ iṣẹ́ padà. ìfẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ẹlẹ́dàá kọ́ mi gan ò ní jẹ́ kó padà ṣègeti máa ní kò lè ṣègeti máa ní tí ò bá sọ ẹni tó kú ìgan ọkọ mi ò bá ti kú òun bẹ́ẹ̀ gbogbo mọ̀lẹ́bí mà ti ṣe pàdé gbogbo mọ̀ ṣègeti máa ní mọ́. ìgbà tí ò bá wá ṣe gate máa ṣe kí ló fẹ́ máa ṣe. Ọlọ́run tó ti lanu inú bùnbù ó ti mọ tóun ó fi sí. mo fẹ́ kẹ́ rántí pa ìjókòó rówó. bàbá dúró àròwó. iṣẹ́ lóògùn iṣẹ́ o. ẹ dákun ẹ mọ̀ bínú sẹ́ni kó tó di pé ìṣẹ̀lẹ̀ ní àti gbowó oṣù ní ìsìn báyìí gbogbo àti tó lè bá wọn rí kíkú tẹ̀ sí ohun bíi kíní kó bá wọn fi sí wọn lẹ́yìn. ọjọ́ mọ́sẹ̀ yóò tún ga ní wàhálà ẹ̀ tẹ̀ gbìdì ẹ̀ o aṣáájú lọ́wọ́ náà tó ti iṣẹ́ ò ní gbèrú. òbí ń jìyà ló bí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mọ̀ kó ń ṣe. òbí ń jìyà ló bí ọmọ bàbá torí igi gbòdì
ó yẹ kó lè finá fún níyà ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kú ṣe. òbí ń jìyà lóbi ọmọ bàbá tó ó yẹ kó lè finá fún níyà ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kú ṣe. Madam, kí ló ṣe? Oh yeah, you carry the bag. Gbé bag yẹn. Sorry. Pẹ̀lẹ́. Ẹ jẹ́ ìdọ́dọ̀ ọmọ mi. Ń bọ̀. Pẹ̀lẹ́. Sorry. Ẹ wọlé. Mo dáràn. Tèmi bá mi o. Ìgbèsè dé o. Ilé ẹ̀jẹ̀ máa ń yẹ. Mo ti jẹ gbèsè. Owó tí mo kó fún ọ̀rẹ́ mi wípé kó bá mi fi rajà bọ̀ láti Dubai. Wọ́n láwọn lè ti dá wọn lọ́dọ̀ wọn ti gba gbogbo owó. Kódà wọn náà ti gbà yájọ kẹ́ o. Ẹ wo máa mi. À ń pọ̀rọ̀ yìí lówó òun lárónú. Ìgbà wo nìkan ṣẹ̀ṣẹ̀ lẹ̀ ná? Ẹ wo máa mi ẹ jáde sọ́wọ́ ara yín o. Ó sún mi bọ̀. Mo mi tó ti ẹ̀dùn mi jù bẹ́ẹ̀. Ilé mi kan ṣoṣo tó kù. Ó ní mo lọ fi yáwó ní báńkì o. Tí mo rò pé tí bá tọ́ ọjà yẹn máa lè dá owó padà máa gbà owó mi padà. Mo máa ti sọ̀kò lẹ́yẹ o. Àtọ̀kùn àtẹ́yẹ mi ò rí kankan. Mi ò rẹ́jẹ̀ bí wọ́n kọ̀ ọ́ ìfẹ́ tí ó gbogbo jẹ́ ọ̀rọ̀ mi ò àdúrà tí a ṣe fún yín a rí wípé ẹnìkan wà ní àyíká yín tẹ́lẹ̀ ẹni tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ti wá kúrò ó wà nínú ìnira lọ́wọ́lọ́wọ́ báyìí tí ìnira náà dẹ̀ pọ̀ òun ló fa ìjàmbá àti wàhálà tó ń ṣẹlẹ̀ yìí o ṣe rí ẹni tí adẹ̀ ń sọ yìí àyàfi kẹ́ ẹ wá kàn bí bẹ́ẹ̀ kọ́ ẹ wò ó kékeré lẹ tí rí ṣèbí ilẹ̀ lẹ sọ pé ẹ tà ṣe rí ilé ẹyọ kan tó kù àfàìmọ̀kẹ́ mọ́ ta o. ẹ dákun àfà tí mo bá gbọ́ yín yé dáadáa kó má ṣe wípé ọmọ olórí ibú má ṣàǹfààní ọmọ àdánù tó ń pera rẹ̀ ní dùnnú tó yẹ ọmọ jẹ́ bànújẹ́ lẹ́ ń rí fáàsì àfà láyé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọmọ olórí ibú tó pa ọmọ tèmi èmi ò lè lọ́bẹ̀ olórí ibú ni. ẹ padà ìyá wa ẹ bá já hùwà bí ọlọ́run ẹ já fi wà ju ànábì wa Muhammad wa sallallahu alaihi wasallam
ẹ̀yin ò mọ̀ pé ewé kan ò ní jábọ́ lára igi kí Ọlọ́run bá má mọ̀ sí. Ẹ wò bẹ́ẹ̀ bá kúrò níbí tẹ́ ẹ gba bòmí lọ wọ́n máa tàn yín ni o. Àyàfi kẹ́ ẹ ṣe nǹkan tí mo bá wí fún yín. Ẹ wá ọmọbìnrin yìí kàn, ẹ wá kàn, bí bẹ́ẹ̀ kọ́ kékeré lẹ tí rí o. Ẹ wo mọ́ mi, ẹ jẹ́ ká make sure pé a wá àǹtí àjò tó ń kórè kó bá lè tún lẹ̀. Ó máa ní bọ̀bọ̀ tí mo ti ń rò. Kí ni kan náà? Lady tí mo assist yẹn ọdún. Okay. Mo ń rò pé ọmọ yẹn ti pass through a lot and I should believe that at least level tó wà ń sìn pé kí wọ́n tiẹ̀ ṣe nǹkan tó yẹ kó máa múnú ẹ̀ dùn at least á fi lọ́kàn balẹ̀ tá lè free pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Ṣé wọ́n feel pé bóyá kí n get apartment fún at least ibi tó máa rọ̀ lọ́rùn tó ń pẹ̀lú àwọn ọmọ ẹ̀ lè máa ti máa táṣe ara wọn pa and all those things. And most importantly èmi ò fẹ́ kó lọ dé level tó máa feel pé bóyá torí mo ṣoore fóun ni mo ṣe ń ṣe báyìí so tóun bá wà nílé tiẹ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀ á lè ní freedom. Don't get it. Sure. Ó wà okay as in pé nǹkan tẹ́ ń tọ́ra ẹ̀ sọ ni pé ohun èyí kí ẹ ra ilé fún lady yẹn. O get it, that is it. Ó wà okay nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe yẹn ó wà okay tẹ́ bá dẹ̀ lè ṣe inú mi tèmi gan dùn. Ṣé rí ọ̀rọ̀ Ọlọ́run bá tẹ̀ ń wò yẹn ẹ̀jẹ̀ ni. Ṣé rí Yorùbá dẹ̀ sọ wípé mo ṣoore kò gbè mí ó lọ́wọ́ kan ìkànnù ni. Ṣé rí mo mọ̀ pé ẹ máa ń ṣoore dáadáa bẹ́ẹ̀ ṣe wá ń ṣoore yẹn ẹ try ẹ tún máa continue orí eléyìí tẹ́ fẹ́ dáwọ́lé ẹ ṣe Ọlọ́run á dẹ̀ fún yín ṣe. Ṣé ti gbọ́ ẹ ṣe torí pé ṣé rí bẹ́ẹ̀ ń ṣoore yẹn ẹ mọ̀ ibi tí Ọlọ́run ti ń rọ́pò ìlọ́pọ̀ Ọlọ́run ọba mọ̀ ẹni yà máa rí ìpalára nítorí wípé a ti dá sílé ayé wípé lọ́ọ́ máa ran àwọn èèyàn lọ́wọ́ kí wọ́n náà dẹ̀ lè máa gbà. Anyway, it's okay. Mi gan tiẹ̀ ti contact lawyer kan tó ní oní property kan tó fẹ́ ta. So I should believe that it's going to give me a positive result. So uncle, ẹ tẹ̀ tí ń gbégbé sẹ́yìn ẹ ti pẹ́ díẹ̀ kẹ́tọ́ sọ. No, má ro bẹ́ẹ̀ o. Not really mọ̀ kí n kan máa at least mo rí pé ó wà important pé kí n fi tó ẹ létí ni kó lè gbà mí nímọ̀ràn pé bóyá mo tí ì gbégbé sẹ́kọ̀ọ́ tó yọrantí lórí ẹ̀ náà. But there's no problem. No problem. Ó wà okay. Ẹ ká ṣe fún. No problem. So a lè máa lọ bí ká. Oh no, it's okay. So as soon as you like it, I can also please for proper documentation. There's no problem. It's okay. Ẹ ṣé mo dúpẹ́. Màdé máa retí. Ẹ rí pé inú ilé yẹn fine. Ẹ wò flower tó bá máa gùn kàn sìn ẹ mọ bó ṣe máa round ẹ̀yin náà ẹ wo irú fence ẹ wo bí mo ṣe ṣe tó dáńgbà yẹn security gan tún wà lálẹ́ wọ́n máa ti gé ìwà mi ẹ̀yin náà ẹ wo irú mọ́mí ájò ṣé wọ́n rẹ̀ bó ló ti wà láti ẹjọ́ yìí mo ti wá ẹ mo wá ẹ káàkiri mi rí ẹ. Ṣé mo ra ìlú? Ṣé bí ìyá ọkọ mi tí mo sọ fún yín rẹ̀? Èmi ni ìyá ọkọ ẹ tó bímọ fún èmi ni. Ẹ dúró náà bọ̀dà ẹ jọ ṣé ibi ni ibi tẹ́ ẹ sọ. Ilé tí mo fẹ́ rà fún ẹ náà lè because mo rí pé environment ẹ wà òkè fún àtàwọn ọmọ ẹ. Ẹ wo bọ̀dà ẹ jọ nítorí Ọlọ́run mo fẹ́ kí n ṣàánú mi ẹ jẹ́ mọ́ra lé wọn fẹ́ mọ̀ pé nǹkan tí ìyá ọkọ mi wà ní èmi náà mọ̀ ní àwọn ọmọ mi náà lò sí mi ẹ jọ nítorí Ọlọ́run. Ìwọ wọn fẹ́ ra lé mi fún ayé mi ò mo dáràn ẹ dàkú ẹ bí. Ẹ mọ̀ tó báyìí. But mọ́mí bẹ́ẹ̀ náà ṣe ó kù bí káàtó ẹ má mọ nǹkan tí ọmọbìnrin go through.
mo mọ ẹṣu ní. ẹ wọ dáríjì mi mo fọ náà. bí wọ́n ti ṣe tí ẹ ti fún ìyá yín lọ́ba yín kọ́ àwọn ọmọ wa. àwọn ọmọ mi ẹyọ kan ni. ìwà tí wọ́n fi kúrò ní mo ti lóyún mo sì bímọ ọkùnrin lẹ́mí lẹ́kùn gan mo sọ. ó ti bímọ mi. ṣé níṣe tó ya kúrò ní ilé ọmọ mi ló ti ya sáré fẹ́ lómi. mo lóyún ọmọ mi. bẹ́ẹ̀ ni. ayé yìí ó máa le gan abiyamọ ayé o abiyamọ ayé o mo fẹ́ ká ẹ gbọ́ o àdúrà la máa ń ṣe lójoojúmọ́ àkẹ́sí òbí dá lára ọmọ káyé má fọmọ mi ṣọ̀tá mi ọmọ wẹ́wẹ́ nílé aládì bàbá bí tán nǹkan lọ́nà ẹ̀kan ṣe tiwa. Abiyamọ ayé yìí o ẹ bọ̀rọ̀ mi òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kú ń ṣe òbí ń jìyà lórí ọmọ bàbá torí igi gbòdì ó yẹ kó lè finá fún níyà ọmọ mi má ṣe bá mi ṣọ̀tá tí ẹ mo kú ń ṣe ojú inú o ayé yìí ti fọ́ títa náà ẹ mọ bímọ dáadáa ayé ti kẹsẹ̀ kan rọ̀ nínú ẹsẹ̀ méjì táyé ní